Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan Television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí tí aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì Kaftan Television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Kaftan Television Yorùbá. Àwòdì wá lọ sí Bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún. Ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenkà. Kaftan Television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Ó yàtọ̀ ló sọ pé kò kẹ̀kẹ́ omi ìwé pọ̀ pa omi ìwé pọ̀ gan. Ó ṣe kí ni ó ń gbé mi nú ó ń wò mí wò. Ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ó ṣe ní ṣìgìṣìgì. Dókítà ojú ẹ̀ rè é. ó mọ̀ tó jẹ́ mẹ́ta. Ojú rẹ̀ rè é. Ó tó jẹ́ mẹ́ta. Ó ga látọdún méje ẹ̀kọ́ fi wálẹ̀. Ọdún méje ọjọ́ ògùn alára kan ọdún méje wọ́n ti béèrè yín. Gbà ó yá wọ́n ṣe ń bẹ̀rẹ̀ mi lèmi náà ń dáhùn. ẹ̀ ń dáhùn. mo ń dáhùn náà mi ń dáhùn náà mi. Adépọ́jú gbẹ̀ngbẹ̀rẹ̀ ìwọlé. Óyá. Torí bẹ́ẹ̀ ibi iṣẹ́ ni a ti ń mọ ní lọ́lẹ̀. Bó dẹ̀ ṣe ń ṣe mí báyìí ó ṣe mí bí kí n kó gbogbo ìròyìn tí mo ti. Bẹ́ẹ̀ kódà ẹ̀yin nìkan ló yẹ kẹ́ kàròyìn lónìí. Kí lè ṣe mí. Kí lè ṣe mí. Adépọ́jú ǹjẹ́ o ti gbọ́ ẹ̀yin aráalé ǹjẹ́ ẹ ti gbọ́ àwa ìjọba àpapọ̀ wọ́n ti gbè lẹ́yìn àwọn darandaran lórí òfin tó fòfin de ìkẹrànjẹ kó lójú táyé eléyìí táwọn gómìnà gúúsù tí wọ́n gbé kalẹ̀ wọ́n gbọ́ bí wọ́n ṣe gbè báyìí bẹ́ẹ̀ ni ní ìtún jáde ìyẹn lágbára. Ó lágbára. So nígbà tá a máa react àwa ọlọ́pàá tá a react báyìí ǹjẹ́ o ti gbọ́ pé kí ni. pé ẹnikẹ́ni tí wọ́n bá bí dáadáa oh God tó bá bí ìyá kan tó bí bàbá ẹ̀ tàbí wọ́n bí bàbá ẹ̀ kan tó bí ìyá ẹ̀ kó rí òfin ìkẹrànjẹ kó lójú táyé ojú rẹ̀ yóò rí máa bọ̀ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ebonyi ni kì í ṣe mi torí mo rí gbogbo bí mo ṣe ń ṣe yẹn mo rò pé ìyá ìpàdé tẹ́ lọ ṣe bóyá aláwọ̀ ìjọba torí èmi àti ààrẹ Muhammadu Buhari àwọn ìpàdé tá a ṣe pàápàá jùlọ lọ́jọ́ ayẹyẹ òmìnira a ṣe ìpàdé tó pọ̀ mo tún lọ bá àwọn aṣojú kọ̀ọ̀kan àti gómìnà ìpínlẹ̀ Ondo ètùmí Akérédolú àjọ ṣèpàdé bọ̀dé létí ni pé nípàdé yẹn ṣe ń lọ lọ́wọ́ mo kàn tají lójú àlá. Ẹ bọ̀rọ̀ jẹ́ lójú ìròyìn Kaftan Post ìlànà ọmọ Oòduà àwọn fèsì sí ọ̀rọ̀ tí ààrẹ Muhammadu Buhari sọ lọ́jọ́ òmìnira ti ọdún yìí wọ́n ní Buhari lè sọ nípa àwọn tó ń ti Ìgbòho lẹ́yìn àmọ́ kò sọ nípa àwọn alátìlẹ́yìn Boko Haram bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà àwọn fárígá wọ́n ní kí láàrẹ ń sọ gan-an abádẹ́nu ìròyìn àmọ́ máa gbọ́ nínú ìwé ìròyìn Punch Adépẹ́jú ní ìmọ̀ bóyá o ti gbọ́ eléyìí ẹ jẹ́ kí àwọn ọmọ ìjọ yín àti àwọn ọmọ chọ́ọ̀chì wa ẹgbẹ́ kan máa ṣòṣèlú à ń sọ fún yín nísìnyí ẹ ń ṣe bí ẹni pé ẹ fẹ́ gbọ́ ó dẹ̀ máa tó yín tí igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó náà ló gba àwọn olórí ìjọ lámọ̀ràn. pé káwọn ọ̀dọ́ káwọn náà bọ́ sóṣèlú náà lójú ìròyìn Kaftan Post aráàlú tú ẹlẹ́wọ̀n sílẹ̀ láti fẹ̀hónú hàn lọ́jọ́ àjọ̀dún òmìnira bẹ́ẹ̀ ni ẹ tú ẹlẹ́wọ̀n sílẹ̀. a tú wọn lẹ̀ àwọn aráàlú. àgbọ̀gàn ìjọba ṣe ń gbọ́ ó wà lára àwọn tí. ẹ̀yin náà kúkú mọ̀ pé lọ́jọ́ ọjọ́ ọ̀hún ibi mo wà. nígbà tó sọ pé mo sọ̀rọ̀ on behalf of. àwọn tó ṣe ìwọ ni agbátẹrù wọn. kọ́ ẹjọ́ o. nínú ìwé ìròyìn Punch ní ìrọ̀lẹ́ yóò ti gbọ́ eléyìí. pé kí ni. lọ́ba tán ọ̀rọ̀ bẹ́yìn yọ. Amòfin àgbà Williams ó gbẹ̀mí mì látàrí COVID-19 lẹ́yìn tó ti gba abẹ́rẹ́ pé ó ti gba abẹ́rẹ́ COVID-19 pé. abẹ́rẹ́ àjẹsára ó gbà pé bàbá tún gbẹ̀mí mì. jẹ́ àmà tẹ̀wájú. lójú ìròyìn Kaftan Post El Zakzaky sọ̀rọ̀ ó ní àwọn ọmọ Nàìjíríà fẹ́ òfin Islam
ju ìjọba àwarawa lọ. kí bàbá má sọ̀rọ̀ fún wa. ṣé wọ́n sọ̀rọ̀ ní orúkọ àwọn àti àwọn ọmọlẹ́yìn wọn. that is sir. ẹ má sọ̀rọ̀ on behalf of us. bẹ́ẹ̀ni with due respect. with due respect yes. sir. àwa afẹ́ òfin ìjọba nàìjíríà bí òfin míì lọ lẹ́yìn òfin ọlọ́run nìkan kò jù bẹ́ẹ̀ lọ. nínú ìwé ìròyìn Kaftan Post lèmi náà wà mo rò pé kí n jókòó tiẹ̀ ń bẹ̀ nígbà bóyá o ti gbọ́ ọ wípé jọjọ́ mọ̀ wípé àìsí ètò ìjọba ìbílẹ̀ tó dúró re náà ló fà á tí ètò ààbò tó fi mẹ́hẹ tó yìí tó sì ń fa ìyà àti ìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ ni òun ni kí wàá ṣèmi mo sọ bẹ́ẹ̀ alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ níjọba àbílẹ̀ ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. lójú ìròyìn Kaftan Post àwọn ajínigbé tú ọ̀gágun ojú òfurufú ìyún Síkírù Smith sílẹ̀. bẹ́ẹ̀ ni àwa la ní kán á kọ́ fún wọn pé ìpàdé tẹ́ ẹ lọ ṣe yóò pọ̀ gan-an. kí ló ń sọ yìí. ẹ tún ìjábọ̀ fáwa. ẹ̀hún náà ni ìṣòro gbogbo àbọ̀ yẹn ó mọ̀ pé bó ṣe pọ̀ tó àfi mọ́tò kó wa ni ẹ̀ka ọ̀rọ̀ a máa já díẹ̀. mọ́tò ni lẹ́ fi gbé wá. kí ló ń sọ yìí. jẹjọ pé ọmọ yóò ti gbọ́ Adégbéjú ọmọ yóò ti gbọ́ ilé Buhari bọ́n ṣe sọ ni mo ṣe ń sọ pé wọn wò Buhari tètè fi orúkọ àwọn tó ń ṣagbátẹrù Boko Haram léde báyìí bí bẹ́ẹ̀ kọ́ gbádùgbádù wọn sọ pé gbádùgbádù èmi kan èmi àdè tọ̀dọ̀ mi ni mo rò pọ́ sọ bẹ́ẹ̀ ni o wòlíì kúkà ni ó sọ bẹ́ẹ̀ àwọn náà sọ bẹ́ẹ̀ lójú ìròyìn Kaftan Post sọ nǹkan tó ṣe láti pèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́ kó tó máa bẹnu àtẹ́lu ìjọba Buhari. sórí èmi mi ò kí ń bẹnu àtẹ́lu ìjọba Buhari mo dẹ̀ ti pèsè iṣẹ́ fún ọ̀dọ̀ bíi ọ̀ndà tèmi ọ̀dọ̀ bíi mẹ́wàá tí ń ṣiṣẹ́ àmọ́ owó tó ń gbà kò tó wọn jẹun táṣẹ́rẹ́ ni ó ṣe gbìyànjú ọ̀gá ní ìyàmúdà èèyàn ló bí tiẹ̀ tí ò mọ̀ bẹ́ẹ̀ ọ̀gá ní dókítà ọ̀gá ní dókítà láti ṣe o. dáàbò tá ń sọ bẹ́ẹ̀ kì í ṣe mí. Sunday Dáre ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀ ni fún ààrẹ àná bẹ́ẹ̀ ni ó sọ ọ́ sí fèsì tí ààrẹ àná lórílẹ̀‐èdè bẹ́ẹ̀ ni tán sọ. Babásanjọ́ sì pèsè iṣẹ́. tọ́ nínú ìwé ìròyìn Vanguard mo wà ǹjẹ́ ọjọ́ mọ̀ wípé àwọn eléyìí tí à ń sọ̀rọ̀ wọn yìí wọ́n ti kọjá bandit wàláì tàláì ọba yìí jẹ́ paraku ni wọ́n ṣe bandit wo ogun rẹ̀. àyètò fògùn fúra. bí gómìnà yẹn ṣe ṣe nìyẹn ó ní ó ṣe báyìí ó ní ogun rẹ̀ gómìnà ìpínlẹ̀ Niger ló sọ bẹ́ẹ̀. lójú ìròyìn Kaftan Post òjò alágbára rọ̀ ní Ìkàrẹ́ Àkókó nípínlẹ̀ Ondo ilé 150 bá a lọ èèyàn kan sì gbẹ́mìí mì 160 bẹ́ẹ̀ ni houses 160 náà fara gbá nínú ìṣẹ̀lẹ̀ náà. Ọlọ́run dákun ìlú bàbá wa Mósè Orímọládé nù. ìyá lùgà. ẹjọ sójú òbínú ni. a lè sọ àwọn olúwẹ̀rí náà máa dáhùn sí i. ẹ̀yin olúwẹ̀rí. nínú wọ́n lè Vanguard ni mo wà báyìí ní ìmọ̀ bóyá ẹ ti gbọ́ ìbẹ̀rù gbogbogbòde kan níbi àwọn ọ̀dọ́ àti àwọn sọ́jà bí wọ́n ti fìdí àpẹta látàrí ọ̀rọ̀ àwọn darandaran tí darandaran. àwọn darandaran tí darandaran. àwọn ní darandaran. àwọn ni dábàdénú ìwé ìròyìn. àmọ́ ọmọ bó ṣe lọ lójú ìròyìn Kaftan Post tí mo ṣì wà. àwọn akẹ́kọ̀ọ́ lòdì sí bí àwọn adarí ilé ẹ̀kọ́ yunifásitì OAU ṣe ti fásitì náà wọ́n sì ní ìfẹ̀hónúhàn wọn ó ń tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni lórí akẹ́kọ̀ọ́ kan tó bẹ́ẹ̀ ni mo ń tẹ̀lé bá a ṣe ń ṣe mítì náà bá a ṣe ń ṣe mítì náà ṣe àwọn ilé current. kí lẹ̀ ń sọ yìí current ni ó há ìgan ẹgbẹ́ asùnpù nínú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní ilé poli wọ́n ṣèpàdé lónìí o ní bí ìjọba àpapọ̀ ṣe kọ̀ láti fún wọn ní owó ilé tí ó tó 19 billion tí wọ́n ti ọwọ́ bọ̀wé àdéhùn rẹ̀ tẹ́lẹ̀ wọ́n ọlọ́màjẹ̀ wọn ó tún lọ sí ìṣòlẹ̀. lójú ìròyìn Kaftan Post tí mo ṣì wà iná ìjọba gbé àwọn olùjọ́sìn nínú ṣọ́ọ̀ṣì lásìkò ìsìn ọjọ́ ìsinmi ìyún àánú òde yìí náà nìyẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó lágbára kọ́lọ́mọ fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa. ẹ̀yin náà bẹ́ẹ̀ bá lọ ṣọ́ọ̀ṣì n kò jẹ́ pé bá a bá lọ ṣọ́ọ̀ṣì nísìnyí sájà pọ̀ ju àwọn èèyàn tí ń lọ ṣọ́ọ̀ṣì lọ mo ti sọ fún ṣọ́ọ̀ṣì wa ẹ ṣì kìlọ̀ èmi mo fẹ́ di pátọ̀ báyìí pàìtọ̀ ṣọ́ọ̀ṣì. ẹ tún fẹ́ gba oyè pàìtọ̀ mọ́ àwọn oyè tẹ́ ti gbà. ẹ pé pàìtọ̀ tó mọ́nítọ̀ massage. bẹ́ẹ̀ ni nínú ìwé ìròyìn Daily Post gbogbo mọ̀ pé IPOB náà ló ṣe òkùnfà ìtàjẹ̀sílẹ̀ lóyè tó ń wáyé lẹ́kùn gúúsù ìlà oòrùn ilẹ̀ yìí bóyá o mọ̀ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ Joe
Ìgbòkwe náà ó kóná fún àbárìbì ó kó fún kàbàkàbà back to back ní yàjò ṣé ẹ ti gbọ́ dókítà ṣé ẹ ti gbọ́ pé kí ni màámi. bí a ṣe fòfin mú Sunday Igboho àti Nnamdi Kanu àwa ẹ̀yin ó ti tú àṣírí àwọn tó ń ṣagbátẹrù wọn bí ẹ ṣe bá a ṣe tú bẹ́ẹ̀ ṣe bá a ṣe fòfin mú Sunday Igboho àti Nnamdi Kanu. ẹ̀yin wo lẹ fòfin mú wọn. orílẹ̀-èdè Nàìjíríà ló sọ bẹ́ẹ̀ ààrẹ Muhammadu Buhari. bẹ́ẹ̀ ni mo rò bẹ́yìn ni èmi kẹ́. nínú ìròyìn Daily Post kò sí ìwé ẹ̀rí àti ìwé ọkọ̀ kò sọ́nà láti kọjá ni o ò ní ìwé ẹ̀rí à ń wakọ̀ yín driving license tàbí kò ní ìwé ọkọ̀ ẹ kó pé ààrẹ wa jókòó sí lọ máa wà ọkọ̀ lọ́dọ̀ wa o a máa lu ẹ lálùbá mi ni o. gàṣẹ́ ọ̀ pé láìpẹ́ iná sọ pé àwọn tí ò bá ní NIN pé wọn ò ní àǹfààní láti gba passport àti láísẹ̀nsì nígbà pé yẹn sì ló bá ilé ìjáde. àjọ ẹ̀ṣọ́ ojú pópó nípínlẹ̀ Èkó àwọn náà fi ọ̀rọ̀ ìlédè. Nàìjíríà kò fi ìgbà kan jẹ́ ọ̀kan tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni èmi kan mo sì sọ bẹ́ẹ̀ o. Sàràkí ló ṣàlàyé ìdí tí Nàìjíríà ṣe ń tẹ̀síwájú ní wíwà ní ìṣọ̀kan bẹ́ẹ̀ ni. sórí sísọ iléeṣẹ́ amúnáwá lórílẹ̀‐èdè Nàìjíríà di aládàáni òun ló jẹ́ kí ìyà tí ò ṣe pọ̀ sí lórílẹ̀‐èdè yìí alága àjọ NLC àwọn òṣìṣẹ́ àwọn náà sọ bẹ́ẹ̀ àwọn ni òun kì í ṣe mí àmọ́ èmi náà sọ bẹ́ẹ̀. ẹ̀yin náà tún sọ abẹ́ kí wọ́n lẹ́yìn. mi ì rí wọn débi pé màá kí wọn lẹ́yìn. wọ́n já dúkìá lọ́ọ́ bá padà dé àwọn àkírà wa ní yaski lókùn ìjàgbá yaski lọ́wọ́. a tún ti fìyẹn náà bọ̀ káwọn yẹn wọ́n lè mọ̀ pé bá a ṣe lọ bá a ṣe dé. a sì padà lọ náà ṣe bí Ondo la wà. Ondo la wà station wa lóńdó la wà. orílẹ̀-èdè Ondo. ìpínlẹ̀ Ondo. ìpínlẹ̀ ni. à ń lọ à ń bọ̀ àti ìdè. Yorùbá ló làṣà, Yorùbá ló níṣe. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, àṣà àti ìṣe ọmọlúwàbí wa ló jẹ wá lógún. Torí bọ́kọ̀ ròkun bórọ̀ṣà yóò darí padà sébùté tẹnitẹni. Èkísà ń ta àtàn. Bẹ́ẹ̀ sì ni àjòkùn ní dùndùndùn kó nílé ó mọ̀rẹ́lẹ́. Ọmọ tó gbàgbé ilé ó sàpò ìyàkọ́. Bẹ́ẹ̀ làwọn àgbà wí. Ìkànnì kan ń bọ̀ lórí afẹ́fẹ́ láìpẹ́ lórí decoder StarTimes. Bàbá perí akọni àfidàlálẹ̀ gàràgà. Kaftan TV Yorùbá ni mò ń perí ẹ̀. Ìròyìn àsìkò láì fi gbá kan bọ̀ kan nínú. Àwòrán tó mọ́ gaara bí odò kírísítálì, àwọn ètò tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n, ìròyìn eré ìdárayá, orin àtijọ́ àtàwọn àjá àbálẹ̀ orin ìgbàlódé, eré oníṣe àti sinimá àgbéléwò lóríṣiríṣi, ìtàn ilẹ̀ Yorùbá àtàwọn akọni wa, àwọn ohun ìṣẹ̀ǹbáyé bí a ti ń ṣe nígbà ìwáṣẹ̀, ètò ẹlẹ́sìn gẹ̀sìn àtàwọn ọ̀rọ̀ tó ń lọ láwùjọ wa. Mélòó la fẹ́ kà lẹ́yìn Adípèlé lórí ìkànnì Kaftan TV Yorùbá. À ń pò ó pọ̀ lọ́wọ́lọ́wọ́, bó bá igi náà tán ọmọdé tàgbà ni ó bù láńbẹ́. Ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀ ẹ kú ojú lọ́nà ẹ̀. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá kan, orísun kan, ayẹyẹ kan, Ifẹ̀ òòyè, Ifẹ̀ òòdáyé, ìbí ojúmọ́ tí wọ́n kárí ayé, kò dá kò bẹ̀rẹ̀ ní wọ́n kí wọ́n nílẹ̀ òòyè, kò dá kò bẹ̀rẹ̀ ní wọ́n kí wọ́n nílẹ̀ òòdáyé, Ilé Ifẹ̀, ilẹ̀ Oòduà, adé àrè, ìtàn ìṣẹ̀ǹbáyé olóògbé, police mercy and reading, rituals and sacrifice, drama, elegy, reverend, reverend, the dawn and the doors. Òun bọ̀ lórí ìkànnì Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó. Adégbéjú kí àwọn èèyàn. ẹ̀yin ará ilé ṣáà dáadáa lẹ jí báwo làárọ̀ yìí ẹ kú ojúmọ́ ọmọ tòjọ́ mẹ́ta dókítà tẹ̀lélé ó tọ́dún mẹ́wàá. ó tọ́dún mẹ́wàá tẹ̀yìn tí wọ́n sọ ẹ máa kí wọn specially tó bá tásìkò. ẹ̀yin ará ilé ẹ káàárọ̀ Adégbìtì Adépéjú lórúkọ tèmi ń jẹ́ adúmáradọ́ pírẹsẹ́ńtà ọmọ onílù Èjìgbò mẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúwàbí ló ń kí yín pé ẹ kú ojúmọ́ ṣé dáadáa la bá yín ṣọ̀dẹ̀ ń dùn ẹ farabalẹ̀ torí ìròyìn ta kó wá láàárọ̀ yóò tún pọ̀ ó yapa àwọn àwa ní kàtàn tó báwọn èèyàn bẹ́ẹ̀ ni kán lè pè. sọ̀rọ̀ Olúbáyọ̀
Adébáyọ̀ Ọlámídé yín rẹ̀ ọmọ ayélujára ọmọ òkèdè rẹ̀ ọgbọ̀n máa ìkúgbà yìí ọgbọ̀n máa igirigiri àti ìdí ọmọ olókèdè rẹ̀ kọ́mọ́ká ìgbòǹgbò lọ́ọ́ gbòǹgbò la fi mọ́lẹ́ ọba ọmọ àlàfáà kí n tọ́lá lókè èdè wọn nítorí kíni nítorí kọ́lá má bàa pọ́lọ́mọ́ mọ́lẹ́ báyìí náà ló lọ́sàn alágbàlọ̀ ńlọ́lọ́rọ̀ apọ́nbẹ́pọ̀ representer MC tó gba skiyaski mi skiyaski yagba yaski olórin ẹ̀mí tó dáńtọ́ oníjọba òfìjọba kingdom number one ààrẹ mẹ̀kúnnù káfàtà kò sí ẹlẹ́gbẹ́ kò sí kò sí mi mo pọ̀ mo wè mo rọ̀bọ̀ mo ní ọ̀dù mo ní tìmí ó ga ẹ̀yin nìkan tán ojú ń tì mí ẹ kú lé o ẹ̀yin bẹ́ẹ̀ pè mí ẹ ṣeun ẹ̀yin bẹ́ẹ̀ sì pè mí náà ẹ̀yin bẹ́ẹ̀ béèrè mi ní àwọn àdúpẹ́ ẹ̀yin bẹ́ẹ̀ sì pé nọ́mbà wa àdúpẹ́ ẹ̀yin bẹ́ẹ̀ sì ti ẹ̀wọ́ mi tá a wà á tún dúpẹ́ lọ́wọ́ yín náà. wọ́n máa fàdúrà ràn yín lọ́wọ́ nínú ẹ̀yìn. ẹ̀yin tẹ́ ń fàdúrà ràn wá ìyẹn dẹ̀ wá oge. nínú wẹ́rẹ̀ ìfọ́ǹtì ni wọ́n kọ́ wà láàárọ̀ yìí ní pápá àpátórí àkókò wa this is 11:31. lọ́dọ̀ wa ń bí mẹ́ta péré náà làákà torí ká lè dá sí wọ́n ti gbọ́ àwọn èrè fóun ìjọba àpapọ̀ wọ́n ti gbè lẹ́yìn àwọn darandaran olórí òfin tó de ìkẹ́nàjẹko lójú táyé tí àwọn gómìnà lẹ́kùn gúúsù tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ìjọba àpapọ̀ lánàá ọjọ́ àìkú náà ni ó ti ṣe bẹ́ẹ̀ ni ó ti gbè lẹ́yìn àwọn darandaran tí darandaran lórí òfin eléyìí tí àwọn gómìnà ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé kalẹ̀ tako ìkẹ́nàjẹko lójú táyé ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì àti amúgbálẹ́gbẹ̀ẹ́ nípa ti ìròyìn fún attorney general orílẹ̀-èdè yìí tí ó tún jẹ́ mínísítà fún ẹ̀ka ètò ìdájọ́ yìí Dr. Umaru Gwandu iná ló fi ọ̀rọ̀ ọ̀hún léde nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn pé àwọn ọmọ Nàìjíríà tí òfin kan ò bá tẹ́ lọ́rùn tàbí ọ̀rọ̀ kan ò bá tẹ́ lọ́rùn wọ́n lè ṣe bẹ́ẹ̀ wọ́n lè gba ilé ẹjọ́ lọ gbàgbọ́dọ̀ náà ló sọ pé nìkan ni kò sí tí wọ́n lè fẹ́ fòtò wà nìkan ni ẹ lè ṣe kí ni ẹ̀yin yára ẹ lọ ilé ẹjọ́ lẹ́sẹ̀ kan náà ẹ wá gbọ́ torí àwọn darandaran sọ pé nìkan ni kò sí tó ń jẹ́ òfin ìkànnì ẹ̀jẹ̀ pé bóyá nìkan ṣe ẹ wá gbọ́ tí àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ebonyi nínú wẹ́rẹ́ Punch kan náà ni o wọ́n ní ẹni tó bá bí yàrá ya ẹ̀dá tó bí dádì ẹ̀ tó bí mọ́mì ẹ̀ tó wá bí àgbálẹ̀ àgbá ẹ̀ nípínlẹ̀ Ebonyi o kó rú òfin ìkànnìjẹko ó ṣe bẹ́ẹ̀ ó kọjá àyẹ̀nù iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ebonyi náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ẹnikẹ́ni tí ó bá ṣe bẹ́ẹ̀ tí ó bá rú òfin ọ̀hún wọn ni tó ó kó bá rẹ̀ nù kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Aliyu Garba náà ló fi ọ̀rọ̀ ọ̀hún léde nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò lójú láti orí ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ ní Abakaliki àná nìyẹn náà ṣẹlẹ̀ bákan náà ní ìpínlẹ̀ míì ìpínlẹ̀ boniyun ní ìpínlẹ̀ Rivers àwọn iléeṣẹ́ ọlọ́pàá náà sọ wípé lọ́wọ́ yìí àwọn gbéṣẹ́ lé àwọn fìjìláńtì lọ́wọ́ pé ẹnikẹ́ni tó bá rúfin eléyìí tá a dà sí láàárọ̀ yìí nù bóò ni ó ti rí bóò ni òfin bóò ni ó ti rí ìjọba àpapọ̀ tí wọ́n ti ìjọba àpapọ̀ gan-an fi bẹ́ẹ̀ fi ara ṣé kò sí òfin típínlẹ̀ lè ṣe mọ́ ni àbí ká sọ wípé ìjọba àpapọ̀ ń tẹ̀lé wọ́n ń gbè lẹ́yìn àwọn darandaran àbí ká sọ wípé àwọn mìíyètì àlà tí wọ́n sọ pé àwọn làwọn ń gba omi àlàáfíà rú dájọ́ pé ìjọba àpapọ̀ ló kúkú ń ṣe agbátẹrù wọn àbí ká kúkú sọ wípé ìjọba àpapọ̀ ń wò wípé òfin yẹn pé kò fi bẹ́ẹ̀ báláǹsì tó pé ó fìṣẹ́gbẹ̀ kan èwo ni lọ́dọ̀ tí ń bẹ̀ bó ló ṣe rí dákun tẹ̀ wájú. Buhari lè sọ nípa àwọn tó ń ti Ìgbòho lẹ́yìn àmọ́ kò sọ nípa àwọn alátìlẹyìn Boko Haram. Ìlànà ọmọ Oòduà ti fèsì sí ọ̀rọ̀ tí ààrẹ Muhammadu Buhari sọ nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ tọ́ka láti ṣe àyájọ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà tó pé ọdún 61 báyìí. Ààrẹ Buhari sọ nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ pé àwọn èèkàn láwùjọ ló wà nídìí ọ̀rọ̀ àjìjàgbara ilẹ̀ Yorùbá ìyún Sunday Igboho àti olórí ẹgbẹ́ IPOB tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra Nnamdi Kanu tí wọ́n fi ń ṣe bó ṣe wù wọ́n. Ààrẹ ní ọ̀kan lára àwọn ọmọ ilé aṣòfin àgbà l'Àbújá gan wà lára àwọn tó ń ṣe agbátẹrù fún Ìgbòho àti Kanu. Ó ní bí ọwọ́ ṣe tẹ Ìgbòho àti Kanu ti tú àṣírí àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn méjèèjì. Buhari ní ìjọba àwọn yóò fi ọwọ́ òfin mú gbogbo àwọn tó ń ṣagbátẹrù àwọn tó ń béèrè ìyapa kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà tàbí sọ ọ̀rọ̀ àlùfàǹsá kiri. Àmọ́ nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ agbẹnusọ fún ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà Maxwell Adeleye ó ní ohun tí wọ́n kọ fún ààrẹ Muhammadu Buhari ló kà jáde. Ọ̀gbẹ́ni Adeleye ní Ìgbòho kò ṣẹ̀ sí òfin lọ́nàkọnà ilé ẹjọ́ gan sì ti sọ bẹ́ẹ̀.
ó wá ní òfin Nàìjíríà àti òfin àjọ ìṣọ̀kan àgbáyé gba ìgbésẹ̀ náà láàyè níwọ̀n ìgbà tí àwọn kò bá ti dá rògbòdìyàn sílẹ̀ tí àwọn kò sì pààyàn ohun tí àwọn ń ṣe ó bá òfin mu tọ́lá fẹ́ kà sí lórí ìròyìn yìí ẹgbẹ́júwe ìròyìn Kaftan Post lọ. jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n pa bíi mẹ́ta pọ̀ ká wá máa gbé ìpè náírà báàgì gan àbí bó ló ṣe rí i sí àkọ́kọ́ nínú ìwé ìròyìn Punch lẹ́ẹ̀tì ka eléyìí ẹ jẹ́ kí àwọn ọmọ ìjọ yẹn máa ṣe òṣèlú igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó ló sọ bẹ́ẹ̀ igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó Ọbáfẹ́mi Hamzat náà ló ti rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn káàkiri lórílẹ̀‐èdè wa Nàìjíríà pàápàá jù àwọn ẹlẹ́sìn Kristẹni wípé kí wọ́n jẹ́ káwọn ọmọ ìjọ wọn o kí wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú nítorí pé eléyìí náà ni yóò jẹ́ kí gbogbo nǹkan kí ó ṣe bẹ́ẹ̀ kí ó máa ṣe déédéé àti pé wọ́n mọ̀ nípa ohun tí ó wà nínú òṣèlú wọn yóò lè mọ bí wọn yóò ṣe máa tò orílẹ̀-èdè Nàìjíríà bákan náà nínú ìwé ìròyìn Punch náà ni mo tún ti rí eléyìí tí ó ń ṣe yegede tí ó sọ pé ló bá tán ọ̀rọ̀ bẹ́ẹ̀ nìyọ amòfin àgbà Williams gbé ẹ̀mí mì látàrí COVID-19 lẹ́yìn tí ó ti gbàgbẹ́rẹ́ AstraZeneca tán ẹni tí ó jẹ́ amòfin àgbà ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí Ọládìyípọ̀ Williams tí ó ti sọ pé ó ti jáde láyé lánàá tí í ṣe ọjọ́ àìkú náà ni wọ́n ní pé COVID-19 náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó gbà ó tí ó pa lẹ́yìn tí ó ti gba abẹ́rẹ́ Oxford AstraZeneca tán tó sì ti ṣe bẹ́ẹ̀ tí ó ti pé bẹ́ẹ̀ bá sì gbàgbé Ọládìyípọ̀ yìí òun náà ni olóyè òun náà ni ọmọ bíbí luminary chief Frederick Rotimi Williams bá gbàgbé èyí hùn lápá abẹ́yìn nù kẹ́ẹ̀tún gbọ́ yìí hùn ẹ wá gbọ́ mi nínú ìwé ìròyìn Kaftan Post tẹ́ẹ̀tún lọ kàyún níbẹ̀ náà wípé àìsí ètò ìjọba ìbílẹ̀ tó dúró ore iná ló fà á kí ètò ààbò kí ó ṣe bẹ́ẹ̀ kí ó rí bó ṣe rí kódà òun ló fa ìṣẹ́ àti òṣì eléyìí náà á tún dá sí ṣé lóòótọ́ ni wípé àìsí ètò ìjọba ìbílẹ̀ tó dúró ore pé bí wọ́n ṣe dìbò fáwọn ìjọba ìbílẹ̀ torí mo lè rántí dáadáa wípé a ṣe ètò ìjọba ìbílẹ̀ mọ́ báyìí ní ìsìn àwọn gómìnà ni wọ́n kàn ń ṣe ohun tó wù wọ́n wọn afẹ́ni tó wù wọ́n síbẹ̀ bí ọba ṣe ohun tí wọ́n fẹ́ àwọn ní ṣàkóso bí ọba ti ṣe ohun tí wọ́n fẹ́ wọ́n yọ kó ẹni tá a bá sì dìbò yàn lóòótọ́ ìwọ̀nba ló lè ṣe mọ́ ó ní iye owó tó lè gbà ó ní iye àṣẹ tó lè pa ẹni tó jẹ́ alága fún àwọn òṣìṣẹ́ ní ìjọba ìbílẹ̀ náà ni ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti sọ̀rọ̀ tí ó sọ wípé lára àwọn ohun tí ó ń fa wàhálà ní orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wípé àìsí ìjọba ìbílẹ̀ ètò ìjọba ìbílẹ̀ ilé tí ó dúró re náà ni ó jẹ́ ọ̀kan gbòógì nígbà tí alága ọ̀hún tí ó ń ṣe bẹ́ẹ̀ tí ó ń sọ̀rọ̀ ó ní tí ẹ bá wò ó dáadáa ẹ rí i pé bíjọba ìbílẹ̀ bá wà àwọn alága wọ́n lè ṣe ohun tí ó wù wọ́n lè ṣe ètò ààbò ilé tí ó dúró re ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀hún yìí Ọ̀gbẹ́ni Ọlátúnjí Àǹbàlí nígbà tí ó ń sọ̀rọ̀ tó ń bá àwọn oníròyìn nílùú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó ní ọjọ́ àbámẹ́ta tó kọjá ó ní lọ́wọ́ tá a wà lónìí báyìí kò sí ìgbésẹ̀ kan eléyìí tí ó fi bẹ́ẹ̀ dáa tí yóò mú ààbò wá láwọn ìjọba àbílẹ̀ ó láwọn yẹn sì súnmọ́ àwọn aráàlú jù bẹ́ẹ̀ ni grassroots level. wọn náà tún sì bọ́ sí ẹni wà bọ́wọ̀ gbé ìbò ilé ẹ̀yìn sùkúrù de gbogbo level wọn lọ sùkúrù de gbogbo level bóò ní ká ti ṣe lóòótọ́ ni wípé àìsí ètò ìjọba àbílẹ̀ òun ló fà á táwọn èèyàn ò fi ti ètò ààbò tó fi rí bó ṣe rí àbí sóun náà ló tún fà á tí ìṣẹ́ fi ń pọ̀ sí torí má jẹ́ ń tàn iṣẹ́ òun ò sí lóòótọ́ bẹ́ẹ̀ ni ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ẹ jẹ́ bóyá ká jókè lọ́hùn-ún náà bàbá padà dé ká máa wá gbọ́ ohun táwọn èèyàn ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ à ń lọ à ń bọ̀ àti dé. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. èmi lọ́mọ eléré tó ń pèrè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé rẹ bá mi mú jó ẹ̀yin mi tẹ́wọ̀n wà nílé èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. òjò tí wọ́n wà ní fọ́. lórí Kaftan TV Yorùbá la wà ṣàfojúsùn ayé tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ̀ ó pọ̀ gan. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. tọ́ adúgbòlọ́dọ̀ Ọlọ́run àkókò rèé láti fún àwọn èèyàn láàyè láti máa pè wọlé ẹ dákun ìròyìn méjèèjì mẹ́tẹ̀ẹ̀ta ó ṣe pàtàkì tí eléyìí tí Adépéjú tí ó kà wọ́n ó ṣe pàtàkì ẹ̀ẹ̀kejì ní ti ọ̀rọ̀ àwọn darandaran eléyìí tíjọba àpapọ̀ tí wọ́n throw weight behind eléyìí tí wọ́n ń gbè lẹ́yìn wọn ẹ̀jẹ̀ adásí ẹ má wàá já sọ̀rọ̀ àlùfàǹṣá wọ́n mọ léyìí o ìjọba àpapọ̀ wọn náà wà léyìí o èmi ò sí mi o ẹ bá mi sọ̀rọ̀ àlùfàǹṣá mi ò sí mi ò wá sórí ètò lónìí mo tiẹ̀ ti wá sí ẹ̀rọ ọ̀gá rẹ o. Baálé mẹ̀kúnnẹ̀kú jẹ́ mẹ́ta ẹ̀kọ́ ètò. Kábíyèsí bàbá.
ẹ kú ẹjọ́ mẹ́ta sọ. yes sir. Yorùbá bọ̀ tá a ti balẹ̀ èèyàn àti oníjáde táwọn èèyàn pé ìfowópamọ́ láti tó wọlé táwọn ó fi hàn sí ìjọba àgbàdo dáadáa nígbà tó ń gba pé lé ní kọ́ wọ́n yà gbèsè ìkùlé kọ́mọ kíkẹ́ ìṣẹ́wọ́n mi ìṣiṣẹ́ ìkùlé ẹ̀gbọ́n wà láàrin oṣù. kí lè wáyé nàìjíríà nìyẹn. kí lè pọ́n kọ ilé ẹ̀kọ́ sí àti pé bọ́lá tí ń pè. kí gbogbo ìjọba pọ̀ jáde lórí ọ̀dẹ̀ tí mi káàdì gbọ́dọ̀ tí ma ọ̀rọ̀ mọ́. ojú òpó yẹn dáadáa. àmì kálọ̀ ìfọ̀kànlọ́sì mọ̀ kí gbogbo ọjọ́ kò lọ́dún máa jáde lórí àgbà tó fẹ́ wá lè ṣe owó kó fi hàn sí gbogbo ti àwọn ọ̀daràn. òun náà fẹ́kọ̀ọ́ nílẹ̀ ń sọ yé wa bọ̀ ẹ má bínú ojú òpó yẹn kò já geere tó kò já geere tó náà ni ó fà á. hello. ó rí bákan ọ̀pọ̀lọpọ̀ ìpè náà ni a ti ń pàdánù láàrin ìṣẹ́jú díẹ̀ yìí nígbà tí mo wo jẹ́ ìpè ló ń já pé ẹ wá dákun bóyá tẹ́ ẹ bá ti pè é bọ́ síbi tí nẹ́tíwọ̀kì ohun tí ó ti dúró re dáadáa n tá à ń gbé yẹ̀wò náà ni pé ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé ìpè yìí ẹ̀lú ẹ̀ káàárọ̀ o ó rebete ẹlòmíì ń bẹ ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. ẹ kú ètò ọlọ́run tó wò. àkó àbójúbà bàbá wa o. ẹ ṣe bàbá ẹ ṣe sà. àgbàgbọ́ tó lọ ṣaṣojú wa l'Ábùjá ni o. bẹ́ẹ̀ni. orí gbogbo tó ń lọ yìí gẹ́gẹ́ bí ètò tá ń sọ àwọn láti Kwara náà ni. kábíyèsí bàbá. àwọn ìjọba ni o. kábíyèsí bàbá. ẹ pé ìjọba tí ò bá ti bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ ìjọba yẹn ò lè lórúkọ ayé. ìjọba tí ò bá ti bẹ̀rẹ̀ láti lókà ìjọba yẹn ò lè lókìkí. ẹ ṣeun. tá a bá gbàgbé Ọbásanjọ́ tó rántí gbogbo àwọn tíṣà tíṣà mẹ̀kúnnù láti lókà ni. èyí gan-an ó wá dé kiri lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe private ọdún mẹ́ẹ̀ẹ́dógún tán tí Ọbásanjọ́ rán gbogbo àwọn tíṣà ẹ̀yìn ọ̀gá tó ń lọ. ìjọba tí ò bá ti rántí gbogbo láti fi ìdílé kò sí ìjọba lè lórúkọ tó dáa. ohun tó kọ́kọ́ gba ìjọba wà ń bẹ̀jẹ̀ nìyẹn àti pé nígbà ọ̀nà olórí oko pé owó ní allocation máa wá direct sí gọ́ọ̀mẹ̀ntì ni. tó kí ló wọ́n lẹ́nu mọ́dún ní tí ò sọ ń pa ẹ̀ tó sì dákẹ́. ìkànnì tí àdírẹ́sì tí bàbá sọ lóòótọ́ ó bà mí ní jẹ́ níwọ̀nba ìwé tí mo kà. tí bàbá mọ́ tiẹ̀ fẹnu kan àwọn tó ń pààyàn àwọn tó ó jẹ́ wọ́n jẹ́ àwọn èèyàn rẹ̀ náà ń pa báńgù ó ti àwọn afẹnu kan bẹ̀yẹ ó wá ṣe Nnamdi Kanu àti ọ̀rọ̀ ará òjò ẹ̀ nìkan lọ́wọ́ afẹnu kan ó jẹ́ akáàánú àwọn èèyàn rẹ̀ rárá. tí ọba fẹ́ fi tàbùkù àwa Yorùbá ni àbúfẹ́ fi tàbùkù Yorùbá àwọn Ìgbò ó dàbí pé wọ́n kọ fún bàbá kan ní so ẹ bá sọ fún bàbá kó rántí wa lábúlé o ẹ ṣe bàbá ọ̀rọ̀ bàbá sọ ìjọba tí ọba bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìpè láti pàdánù láyìnbá tí bàbá ń pè yẹn náà bínú ìjọba tí ọba ti bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ ebi bẹ́ẹ̀ ni gan sọ̀rọ̀ nílẹ̀ ní ìpìlẹ̀ bá bàjẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀ sá lọ ni. ẹ̀mí ẹ̀ka àárọ̀ o. ẹ káyéèsí o. ẹgbẹ́ ètò àkíyèsí. ẹ ṣeun. ìbéèrè láti ilé ìṣègbè àwọn ọmọ nẹ́ẹ̀tì àwọn ọmọ wa ní Kebbi State. láti Kebbi State ọ̀dà àgbẹ̀ yìí. ọjọ́ bíbí ìlú Òṣogbo. ọ̀dà ọmọ bíbí ìlú Òṣogbo tọ̀ àgbẹ̀ yìí. pẹ̀lú ní ètò ìfọ̀jú ní ìrọ̀lágbára rẹ̀. wọ́n ní ọmọ ọkọ̀ rẹ̀ wọ́n ó kéde ọwọ́ ìgbàlẹ̀. láti lọ sábì ìgbàlẹ̀ bẹ́ẹ̀ ni jẹ́ lọ́wọ́. wọ́n ní ìbéèrè bá ní àwọn ìgbà àti ìgbà ní pàtó gbọ́n ní àròkọ iná yà. amọ̀yàn ló lè gbé àgbàjẹ àbámọ̀ kìlómítà pariwo lórí pákó yìí. tàbí. gbogbo ẹgbẹ́ nígbà Yorùbá omi ìfọ̀lẹ̀ ní kẹyà. ọgbọ́n òkúrò ọ̀dà kan òkúrò ọ̀dà abọ́dà táwọn ọ̀dà bá kọ́ yìí àwọn kan máa ń tẹ̀lé gbẹ̀gbẹ̀gbẹ̀.
ní ìtumọ̀ ìwé ìṣàkóso Sunday lójú Kánórí. Ó jẹ́ olóńgbò ọmọ wọ́n mọ̀ wọ́n èdè ìkànnì ọ̀rọ̀ yìí. Àwọn tí àwọn àti ẹgbẹ́ tó wọ́n tún ìdíbí lóde dé. Ṣé máa bẹ́ẹ̀ ti èdè lọ́kọ̀ gbọ́dọ̀ ìṣẹ́lú 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 kúrò láàrin ọ̀sẹ̀ kan. Tí kọ́míṣẹ́nì bá gbé kọ́ ẹgbẹ́ kúrò. Kí ló dé káàkiri ọ̀pọ̀ bá bọ̀ bí káà ń lọ pé àwọn. tọ ẹ ṣeun. ọba ní wọn ní kó àdúgbò àgbègbè wà ní ọjọ́ tí wọ́n ní wọ́n ní ìdíta. wọ́n tó bá sí ìfẹ́ tó ní àwọn ọgbà ìjọba lórí ọ̀rọ̀ tó tún ìjọba ẹ̀rọ tí wọ́n rí ọgbà òfin èrè tó máa ń ṣe fún ẹgbà. wọ́n bá tó àwọn tí wọ́n ń dà láàmú tó ń pàwọn ìrìn àkiri àti ilé òkè ọ̀bìlìtì báwo gbọ́dọ̀ rẹ̀ ó pé ìlànà ẹnu ọ̀rọ̀ ìgbógbó ó ń gbé fún àwọn tí ó bá tẹ́ yóò fi hàn àgbà lé fún yóò padà ẹni bá rí ìjọba wọn pé ọlọ́run máa mú ẹgbẹ́ bá tù àmì ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ òótọ́ ọ̀rọ̀ kì í pé a máa sọ òun ṣe rí dókítà Ọlámídé èmi ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ bọjẹ́ fún ẹ̀yà kan láì fún àbàdà bẹ́ẹ̀ sì ni iléeṣẹ́ Kaftan TV Yorùbá a ní gbẹ̀yìn bẹ́ẹ̀ bọjẹ́ fún ẹ̀yà kan àmọ́ bọ́rọ̀ bá ti rí ni ẹjẹ́ á sọ ẹ má jẹ́ à ká máa há ẹnu ká máa fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ ń kóyà àjẹ wa nígbà tí àwọn kan parapọ̀ pé tó kí wàhálà yìí kó má máa ṣẹlẹ̀ àwọn èèyàn ń gbé wa léèyàn lọ wọ́n ń gbé àwọn àgbẹ̀ lọ bí wọ́n sì ti ń gbé àwọn àgbẹ̀ lọ yìí wọ́n ń pa wọ́n òun ló jẹ́ kí oúnjẹ ọmọ wọn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n pẹ́ bí parapa gbogbo wọn kí ni kí wọ́n ṣe wọ́n wá lọ sòfin ẹ̀yìn wá ní rárá o òfin yẹn ò ní ìjọba àpapọ̀ tún wá èmi ò bájọba àpapọ̀ lọ ní apá abẹ́rún ẹlẹ́ẹ̀kejì ìjọba tí ò bá ti wo ti ìjọba ìbílẹ̀ ẹ wò ó tọ́ ẹ̀lú ẹ̀ káàárọ̀ ẹ̀ káàárọ̀ sà yes sà tálà ń bá sọ̀rọ̀ láti bo. ẹ bá ayé ẹ̀rọ mọ̀ máwòrán yín sílẹ̀. ẹ̀yin lẹ̀ yí ẹ̀rọ mọ̀ máwòrán yín lẹ̀ ẹni yìí ń pè láti orílẹ̀-èdè mi hello ọlọ́run bí orílẹ̀-èdè Côte d'Ivoire lẹ́nu yìí ti pè torí +29 bẹ́ẹ̀ ni ẹlòmíì tún ti ń pè láti orílẹ̀-èdè yẹn náà ẹ̀rọ ẹ̀ káàárọ̀ o hello. bóyá ìpè láti orílẹ̀-èdè yín ni o láti orílẹ̀-èdè yín ni o ẹjẹ́ agbé ti orílẹ̀-èdè Nàìjíríà yìí ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. ẹ̀ káàárọ̀ sà. ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o. yes sir. ọmọ ọlọ́dúnrún. kábíyèsí sà. ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o. ọjọ́ kan fẹ́ mi sà. ọmọ ọlọ́run wà pẹ̀lú wa. àmín. gbogbo àwọn ẹ̀yà yín kọ́. wọ́n ń bẹ dáadáa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alájí Ádámù ní láti kẹ́dì. kábíyèsí bàbá. ẹ káàárọ̀ sà. ẹ ra o. yes sir. ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta àti ìdí àbí. bẹ́ẹ̀ sà. ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. yes sà ẹ ṣeun. ọlọ́run ló ṣe wá lẹ̀. àmín. àwọn ìgbà àmọ́ láti ọlọ́run. àmín o. iṣẹ́ ìṣẹ̀lẹ̀ mẹ́ta wà ní Nàìjíríà lónìí. ẹ ń ta ìṣẹ́jú ìlú wa. ìjọba àpapọ̀ kò ní dà wá láàmú. ìjọba ní dà wá láàmú. àgbọ̀n sáà ẹ tẹ̀síwájú. Yorùbá àti Yorùbá àwọn alágbára wá láàmú. Tí a bá fẹ́ fojú ní ọ̀rọ̀ ìpínlẹ̀ láìpẹ́ yìí àwọn onílà Haúsá pé àwọn onílà àwọn àrẹ̀wá tó kóra wọn jọ. Wọ́n ní ìjọba tí ń bọ̀ àrẹ̀wá ló ṣe lẹ́yìn tí wá. Tó yẹ káwọn yìí nílà wa lábẹ́ pẹ̀lú ẹ̀rọ kọ́mọ̀ yìí lọ. Ìṣòro kankan ló lórí ní ìṣe wọn gbọ́ pé ìjọba àpapọ̀ kẹ́nìkan kí ìjọba àpapọ̀ ní ń da àwọn onílà àti àwọn èèyàn wa láàbò àwọn onílà wa ní ń da àwọn ọmọ wa láàbò. Àti ìgbà tí ẹ kò rò pé ẹ̀rí pé ìjọba wo bí ìjọba tó ń lọ gẹ ẹ̀sán ẹ̀yà mẹ́yà ní láti lè wá títí dé ìlú. Ẹ̀yà mẹ́yà ò sí ní pò mẹ́ àyàfi táwọn onílà wa bá gbọ́. Tí wọ́n bá ti lè gbé àmì ìpọ́n ìgbà ìwádìí wá. Tí wọ́n jókòó jẹ́ kí wọ́n ṣe ìdòwò ẹ̀kọ́ ìwé láti lè ní ọjọ́ mẹ́mbà. Ológun ọjọ́ ọ̀la wọ́n padà bí àtàwọn náà ni. Wọ́n padà bí àtàwọn ọdún kan àti ìfẹ́sánná ló kù. Àwọn onílé àwọn tó ń dà wọ́n láàmì padà bí àtàwọn náà ni. Àwọn ọmọdé ọmọdé mi ò ní padà bí pé ọmọ ẹgbẹ́ gbọ́n wa sẹ́dá kó jẹ́ fi tọ́mọ. Tí wọ́n bá ti bí ẹlẹ́ni tó tá sí àtúntò ìrẹ́ Yorùbá, wọ́n náà wò ló mú jáde láyé. ẹ ṣe bàbá ẹjẹ agbẹ́pẹ̀lú
Yes sir. mo ń gbọ́ yín. À ń gbọ́ yín bàbá, à ń gbọ́ yín bàbá. Ẹ ṣeun o, ẹ ṣeun o. Àbẹ̀wò ẹ bá wa jẹ́ ìpè wọn látọ̀hún. Láti ó tún ti rebete orílẹ̀-èdè tí wọ́n ti ń pè ó dàbí ẹni pópó bíi méjì ẹ má bínú àti ọ̀dọ́ yín ní ti ń rí bákan ẹ jẹ́ àgbẹ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà yìí ná ẹ lóò ẹ káàárọ̀ sà. No ẹ jẹ́ àṣìṣe báyìí ó dàbí pé ẹ lóò àbà láti ọ̀dọ̀ yín lọ́hùn yí ẹ̀rọ móhùnmáwòrán yín lẹ̀ tẹ́ ẹ̀ bá sì ti yí lẹ̀ tí ègbèjì ń pariwo sí alé tí ń bí bẹ́ẹ̀ ni ó sì máa pariwo sẹ́yìn náà létí lọ́hùn àní gbọ́ra wáyé ẹ̀jẹ̀ á gbé pè ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. Yí ẹ̀rọ móhùnmáwòrán yẹn àkókò yẹn ti lọ lọ́pọ̀ àwọn tí wọ́n ń pè wá láti orílẹ̀-èdè bòmíì ẹ má bínú sí a kì í ṣàwa o ọ̀dọ̀ yín náà ní ti ń re bété báwọn orílẹ̀-èdè bíi méje náà ni a ti ń gbà pé sí orí ètò yìí kọ́lọ́run dákun kó ṣàánú wọn dákun máa dágbére torí àkókò. ẹ àníríjì báyìí lọ lórí ètò oúnjẹ ti gbọ́ bẹ́ẹ̀ ni àkókò tí kò wá ní papámọ́ra ẹ tún pàdé wa lọ́la láago 11 sí 12 bákan náà títí ọ̀la ọ̀hún lèmi Adégbìtì Adépéjú ń dágbére fún yín ké káfíńre pàdé lọ́la òde yìí ó dàbọ̀. Ǹjẹ́ títí ọ̀la tá a tún máa pàdé lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè ọ̀sẹ̀ yìí ẹ ti mọ̀ pé ẹ tún gbádùn ṣọwọ́ yá Samuel Olúbáyọ̀ Lámídé gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ bá wa sọ ẹ lè pàdé wa lójú àwọn òpó ìbáraẹnidọ́rẹ̀ẹ́ bíi YouTube ẹ̀ẹ́dì Kaftan TV Yorùbá ní Facebook Kaftan TV Yorùbá ní Instagram bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá sì wàá wò tìṣù tẹ́wọ̀ pé ẹ fẹ́ bá dókítà Ọlámídé àbí Adépéjú sọ̀rọ̀ ní Instagram dókítà Ọlámídé náà ni @dókítà Ọlámídé ni ní Instagram bó sì jẹ́ pé WhatsApp ní 08034865342 ó fún ní Instagram and tèmi náà Mr Motion 2017 ìgbéraga yẹn náà ni títí ẹ̀ látàjẹ́ máa pàdé ó dàbọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan Television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì Kaftan Television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Kaftan Television Yorùbá. Àwòdì wa lọ sí Bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún. Ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenkà. Kaftan Television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan Television Yorùbá.